Rock. Ṣebí Babangida ló kọ́ Aso Rock. Babangida ló kọ́ Aso Rock. In case you don't know that today. Babangida ló kọ́ Aso Rock. Mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta. Ẹ wò ẹ wá kẹ̀kẹ́ fìdílé. Kẹ́ wo fídíò tó ń fẹ́ play fún yín tí mo wọ Ọláká sọ̀rọ̀ nínú ẹ̀. Ẹ wo gbogbo àwọn president àwọn olórí tán ti jẹ́ ọmọ Yorùbá tán ti ṣe president ti kọjá àtẹlé tó ṣèjọba ológun àtẹlé tó ṣèjọba dáadáa àtẹlé tí ó ṣèjọba dáadáa gbogbo ẹ̀ ní mo wọ Ọláká tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo àwọn olórí wa tó yẹ kán ti help wa nílẹ̀ Yorùbá láti jẹ́ ká lè gba Odùduwà láti kán jẹ́ everything kó lọ fún wa kó dára fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe wá rí lásìkò tá wà yìí gbogbo ẹ wá dáradára. Ẹ wo ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kẹ́wọ́ nǹkan tí mú wọ Ọláká sọ kẹ́dẹ̀ má gbàgbé láti kọ́mẹ́ǹtì. Nàìjíríà àti history tí òfin ní wà kind sí Babangida láyéláyé pàápàá jùlọ àwa ọmọ Yorùbá kí náà Babangida kó lọ mú library mi kó wá mú ìtàn Nàìjíríà kó tukọ̀ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Posterity will never forgive you. We will not forget the pain, the agony, the bruises you made us go through. What you did to us. Bẹ́ẹ̀ ṣe rape democracy tẹ́ gbà lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tán bí lánàá àti ẹ̀yin àgbàlagbà tí ó jẹ́ wípé ẹ ti gbàgbé ìtàn. Tẹ́ fẹ́ yí mọ́ ọ̀rọ̀ òṣèlú kọ́ ní ọ̀rọ̀ ìjọba Nàìjíríà nígbà ayé Babangida ọ̀rọ̀ ológun ni ọ̀rọ̀ Abacha kọjá ọ̀rọ̀ òṣèlú ayé ológun ni. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin tí wọ́n tẹ́ ń pè mí tẹ́ ń sọ wípé Mẹ́wàá Ọláká má dá sọ̀rọ̀ Nàìjíríà mo mọ tẹ́ ń pè mí fún. I know you were not advising me. I know you were indirectly warning me and threatening me. Ẹ má wulẹ̀ dẹ́rù bà mí. Ọjọ́ tí oníkálukú bá kọ láyé ni ó lọ. Kò ní dín, kò ní lé. Àfi tí Ọlọ́run bá tú kádàrá ẹ̀ kọ. Ẹ má wulẹ̀ dẹ́rù bà mí nípa ọ̀rọ̀ Nàìjíríà. Má dá sí, má sọ̀rọ̀ kan sí. Ọjọ́ tí oníkálukú bá dá láyé ló máa fi ayé sílẹ̀. Kò ní dín, kò ní lé. Èdùmàrè ti ṣètò àyànmọ́ àfi tí ó bá fi ojú àánú tó bá fi yí padà. So ẹ kúrò lórí ẹ má wulẹ̀ pòwe ẹ má wulẹ̀ ó yé mi ẹ má wulẹ̀ pòwe. You were not actually advising me. You were warning me in a subtle way. You were threatening me in a subtle way. Ó yé mi ẹ má wulẹ̀. Àwọn tó ṣàná ti kú wọ́n ti lọ. You understand? 2003 kọjáre Muhammad Olúfúnkẹ́ 1993 June 12 election. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Ìdí tó fi jẹ́ wípé kò tiẹ̀ yẹ ká rí olórí Yorùbá kan tó máa bá Babangida jókòó. Ìdí tó fi jẹ́ wípé tí a bá tiẹ̀ wá rí olórí Yorùbá tó ti jẹ́ president tó wò wípé as a president of Nigeria bóyá dandan ni òun gbọ́dọ̀ lọ síbẹ̀. Kò yẹ kí wọ́n dá owó fún Babangida nítorí pé òun lòun fẹ́ ṣe presidential library kan. Kò tọ́ sí wa. Kò tọ́ sí ọmọ Yorùbá ní 1993. Election kan ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣáájú ẹ̀ àrírú ẹ̀ lẹ́yìn ẹ̀ Ọlọ́run nìkan ló lè jẹ́ ká rí irú ẹ̀ mọ́. Àti ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin ni ó jáde tí wọ́n di ìbò náà. Ẹgbẹ́ SDP àti ẹgbẹ́ NRC ẹjọ́ ẹ̀yin èèyàn mi tí mo bá ń ṣe mistake ẹ máa correct mi o. Wọ́n pàtàn fún mi. Mo ti kúrò ní ọmọ à ń gbé kọ́rùn roko. It was 1993 mo ti ń ṣe first GCE mi. I was in SS2. Mo rántí dáadáa wọ́n ní kí n ṣe GCE kí n lè mọ̀ bí WAEC ṣe máa rí.
dáadáa. So ó ṣojú mi kòró. I experienced it ní 1993 ní 1993 June 12 election. Abiola àti Tofa ni. Abiola jáde gẹ́gẹ́ bí president Nigeria ní abẹ́ àsíá SDP, symbol wọn ẹṣin ni. Tofa jáde ní ẹgbẹ́ àsíá NRC, ó dàbí ẹni pé ẹyẹ. I can't vividly remember that. Ó dà pé ẹyẹ ni. Babangida, Major General Ibrahim Badamasi Babangida was the head of state then. Ní abẹ́ àsíá ológun. Ní àsìkò yẹn gbogbo Nàìjíríà ti sọ wípé a fẹ́ military mọ́. A sọ wípé a fẹ́ ìjọba ológun mọ́. Pé a ti dàgbà tó, Nàìjíríà ti dàgbà tó láti ní democratic elected president. Babangida ti wá síwájú, ó ní let's have the election. Ẹ̀yin ọmọ ta ló wà ńbẹ̀? And we need Jen, please. No, NEPA yóò wà reliable. You understand? Ẹjọ́ tí mo bá ń ṣí sọ, tí mo bá ń parọ́, ẹ̀yin tó ṣojú yín gbà náà. Ṣé ní gbogbo ẹ̀yin ọmọ 2000 yẹ dákẹ́, ẹ gbọ́ ìtàn. Ẹ gbọ́ ìtàn. Mo rọ́ ọmọ 2000, ọmọ 2023 kan tó ń sọ fún mi pé you know nothing about politics. Ìtàn tí àwọn òbí ẹ tí wọ́n ráyè sọ fún ẹ gbọ́ lẹ́nu mi, mo mọ̀ jù ẹ lọ. Now, orin kan wà tó popular gbà yẹn. Jingle ni. Jingle Abiola ni. Most especially, kí n tó wá sọ̀rọ̀ nípa Jingle Abiola, let me tell you about Abiola. Moshood, Kashimawo, Olambiwonu, Abiola. Nígbà yí Abiola, kò sí ẹni tó ń jẹ́ Dangote, àwọn Dangote ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. Àwọn Ọ̀tẹ́dọ́lá àti ẹ mọ̀ pé wọ́n lówó lọ́wọ́. Àwọn Adénúgà a mọ̀ wípé wọ́n lówó lọ́wọ́. Owó Abiola, MKO, Moshood, Olambiwonu, Kashimawo. Abiola, ó pọ̀ débi wípé ó sọ ní gbangba, ó ní tí àgbàná bá wọ inú owó òun, ó ní á jẹ, á kúrò síbẹ̀ ni. Abiola ló ní Concord Airlines. Abiola ló ní Concord Hotel. Òun ló ní Concord newspaper. Berek. Just to mention a few of his companies. Abiola rèé, Nàìjíríà rèé ni. Ṣé wá rí kì í wá ṣe wípé Abiola nítorí pé olówó nìkan ni Yorùbá ṣe fẹ́ràn ẹ̀. Òun gan la kọ́kọ́ pè ní olówó tí ń fi owó ṣàánú. Abiola, ọkọ opó, ọkọ tálíkà, ọ̀rẹ́ ẹni tí ò ní. Ó lè bá ẹkún wọ ilé Abiola kó o má rẹ́rìn jáde. Mo ń bọ̀ o, mo fẹ́ yí fàn yìí sílẹ̀ ni. Ó lè bẹ́kún wọlé Abiola nílé Moshood kó má rẹ́rìn jáde. Most of the scholarships táwọn èèyàn enjoy ńgbà yẹn Abiola ni. Àwẹ̀ ló ń bọ̀ yìí, most of Ramadan program ńgbà yẹn Abiola ló sponsor rẹ̀. Ó ń sponsor Christian programs. Ẹ̀yin ènìyàn tún máa bá mi sọ gbogbo nǹkan tí Abiola. Ó ní ìfọ̀kànbalẹ̀ gbogbo Nàìjíríà l'Abiola. Abiola rèé. Abiola rèé. Àwa Yorùbá rèé. A ní Abiola, ọkàn wa balẹ̀. Olówó tí ń fowó ṣàánú. Abiola mà dá o. Abiola mà dá o. Àìmọye àwọn tí Abiola sọ dèèyàn láyé. A lè ka àwọn tí Abiola, a lè sọ àwọn olórin tó sọ di kíní. Ṣé wá rí olórin tó bá kọ̀ tó lòun ò ka Abiola, kò kí Abiola, kò tí ì kọrin.
tó máa gbọ́ Moshoodunmi Ọláwálé Abíọ́lá o àlàáfíà ẹ̀mí gígùn kó máa jẹ́ tìyẹ kó bá lè kó wá jẹ pẹ́ o mi ò mọ wọ́n pé ò ṣe Moshood mi ò mọ wọ́n pé ò ṣe Abíọ́lá tó ṣe fónílé wọ́n pé ò ṣe Moshood tó ṣe fàlejò ògbóúnjẹ ẹ̀fẹ̀gbẹ́ òtù sígbàwó bọ̀ mi ò mọ wọ́n pé ò ṣe Bàríkì Sàníkì Òbékì kò sẹ́ni tí òkè Abíọ́lá olówó tí ń fi owó ṣàánú so gbogbo Nàìjíríà ló dìde Àríkẹ́ Alájọ kìí ṣe Ṣínà Peter nìkan Sanni Okosun ńkọ́ tó kọ àkókò ṣeéṣe mo mọ̀ òun náà ló sọ Sanni Okosun dèèyàn wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ lọ Abíọ́lá gbàpò sí ìbò gbogbo Nàìjíríà dìde nítorí pé kìí ṣe Nàìjíríà kìí ṣe ọmọ Yorùbá nìkan l'Abíọ́lá ń ṣe lóore àti Haúsá àti Ìgbò lọ̀rẹ́ Abíọ́lá wọ́n dìde wọ́n ṣetán láti di ìbò àti bàbá ìgbà yẹn tó o bá ti jẹ́ 18 years tó o bá ti jẹ́ 18 years ó lè dìbò gbogbo wa tún yáyá a lọ rẹ́gísítà you understand tó bá ṣe àti rẹ́gísítà ara àwọn orin tán fi ṣe campaign nígbà ní àsìkò ayé olóṣèlú àwọn ẹgbẹ́ NRC àti àwọn opposition kan ṣe propaganda kan against ẹ̀ wọ́n ló ra odidi Bible tó ń bọ̀ nínú ship wọ́n ló ní kan drown ẹ̀ that is kẹ́lẹ̀ mọ̀ wípé ó ti pẹ́ tí òṣèlú tí ó ti ń ba orúkọ àwọn tó dáa jẹ́ wọ́n parọ́ mọ́ Abíọ́lá wọ́n ló ẹni tó jẹ́ wípé ó ń fún àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ní scholarship tó jẹ́ wípé ó ń sponsor Christian programs on TV on radios wọ́n ní ó ra odidi ship wọ́n ló ní kàn rí Bible sínú omi but àwa Nàìjíríà mọ̀ wípé propaganda ni Nigerians were ready I wave aside a sọ wípé Abíọ́lá la máa dìbò fún wọ́n bọ́ síta mi ò tí tó dìbò ńgbà yẹn I was 16 mi ò tí tó dìbò ṣùgbọ́n mo rántí wípé ìbò kan tí bàbá mi dì nìyẹn tó fi vow láyé wípé òun ò tún dìbò mọ́ ìbò Abíọ́lá ni most of àwọn elders tẹ́ rí àwọn ọmọ Nàìjíríà tẹ́ rí sìn tí wọ́n kì í jáde dìbò dì kẹ́yìn tí wọ́n gbé ara wọn ṣépè wípé àwọn ò tún dìbò mọ́ ní kí ló dé tí wọ́n bínú ó yẹ kó béèrè lọ́wọ́ mi pé kí ló bínú kí ló dé tí wọ́n bínú kí ló dé tí wọ́n láwọn ò ní dìbò mọ́ nígbà tí gbogbo ọmọ Nàìjíríà jáde tí wọ́n dìbò tán tí à ń retí èsì ìdìbò tó ti wà lẹ́rìn wípé Abíọ́lá ló yege ṣe rí ká ní pé wọ́n ka ìbò yẹn ni tí Abíọ́lá ká sọ wípé Abíọ́lá ní 20 tó fà ò lè ní -1 pẹ̀lú ìbò yẹn tó fà gan ò tí ẹni rẹ̀ lára kò dàbí ẹni wípé ó ṣe jingle kò dàbí ẹni pé ó campaign you understand ṣe ni Babangida dédé jáde ló dédé make announcement ní Ibrahim retired Major General Ibrahim Babangida yìí ló ní the election of June 12th of 1919 had been annulled ibẹ̀ láti kọ́kọ́ gbọ́ òyìnbó annulment Babangida annul ìbò tí gbogbo Nàìjíríà dì kí ló ṣẹlẹ̀ kí là ń gbọ́ kí ló fa annulment kí ló fà ṣé kò free ṣé kò fẹ́ ẹ ni ṣùgbọ́n sẹ́yìn náà mọ̀ pé nígbà yẹn ayé ológun ta ló tó gbéná kojú ewùrà àbí ta ló tó gbéná kojú ológun àmọ́ a ní àwọn kan tó gbóyà ńgbà yẹn a ní Fẹlá Aníkúlápó Kútì bó tiẹ̀ jẹ́ wípé Fẹlá Aníkúlápó Kútì ò fẹ́ràn Abíọ́lá I must clarify that
kò fẹ́ràn bàbá Ọbásanjọ́ náà. You understand? Based on history. Ṣùgbọ́n nígbà yẹn Anífẹ́lá Aníkúlápó, ani bàbá Gani Fáwẹ́mi. Níbo làwọn Fálànà wà ńbẹ̀ gbà? Níbo náà wà? Àwọn wo? Àwọn àti tani níwájú tani àti tani. Nígbà yẹn Nigerian Labour Congress leaders wọ́n tí wà compromised. NLC wọ́n ní gbà bó ṣe ń gbé wọn náà tì wọ́n lé náà gbé wọn lẹ̀. NURT kì í ṣe president ló yan NURT leader nísìn, kì í ṣe ìsìn tó yẹ wípé president ló máa yan olórí àwọn awakọ̀. Nígbà yẹn they were independent bodies. Pẹ̀lú bí ìlú ṣe le tó tí ológun tó ń gbé èèyàn, you understand, tó ń gbé èèyàn tó ń ṣe, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Gbogbo àwọn òṣìṣẹ́ go on strike. Gbogbo àwọn òṣìṣẹ́ wọ́n go on strike. Wọ́n ní we want Abiola. Ìgbà yẹn ni IBB must go. Babangida must go. Ló bá di woro sí woro. Ó di protest. Protest tá ń sọ yìí. Ẹni orí yọ ó dilé. Àwọn èèyàn balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́. Ẹni tó kúkú, ẹni tó lọ sọ́hún náà. Ẹni tó lọ sẹ́wọ̀n lọ sẹ́wọ̀n. You understand? Ẹni tó lọ sẹ́wọ̀n lọ sẹ́wọ̀n. Everybody di woro sí woro. Babangida bá yarí. Àwọn ọmọ Nàìjíríà náà bá jingiri. Olóhùn ò ní fún wa lódìdí. Àwa náà láwa ò ní ìgbà lábọ̀. Ìyà tó jẹ mí lásìkò yẹn ni wípé no work no pay. Gbogbo àwọn òṣìṣẹ́ Nàìjíríà wọ́n da iṣẹ́ sílẹ̀. Babangida ní tán bá ti kí náà pé tí wọ́n bá ti lọ ibi iṣẹ́ wọ́n ní san salary. Wọ́n ṣòkú Babangida nígbà tó wà láàyè. Wọ́n gbé pósí Babangida nígbà tó wà láàyè. Tán bá ti ń gbé pósí, tán bá ti ń ráyọ̀tì. Àwọn kill and go àtúndé, kill and go là ń pè wọ́n gbà yẹn. Àwọn bí àwọn operation sweep, operation kill and go là ń pè wọ́n gbà yẹn. Ẹni tán bá ti rí, wọ́n á gbé. Wọ́n shoot ọmọ ẹlòmíì, wọ́n tó ta ọmọ ẹlòmíì pa. Àwọn kan wà tí wọ́n kó lọ dè ní tá a mọ̀ bóyá wọ́n kú. Nígbà thank you Akande Adéwálé. Nance àwọn Nigerian student kíní àwọn Nigerian student Nance àwọn náà sọ wípé àwọn ò ní gbà. Ó wá di pay as you work. Ebi ń pa ará ìlú, ara ni aláìlú. Babangida kò announce June 12. Àwọn ọmọ secondary school ńkọ́? Babangida ló bẹ̀rẹ̀ irú ẹ̀ nílẹ̀ yìí. Ẹ wá máa wo bọ́n ṣe ń arrest, illegal arrest. Kí ló wá ṣẹlẹ̀? Nígbà tí ìlú gbóná. Àjàkàrà Abacha àbí àjàkàrà Babangida. Àwọn èèyàn máa ṣọ òkú Babangida láì tí kú. You understand? Nígbà tó wá yá tí ìlú le, tí gbogbo nǹkan bàjẹ́. Babangida ò ní option. You understand? Babangida ò ní option. Ó lóun step aside. Mo sọ̀rọ̀ step aside. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tún mọ̀ step aside. Tó mọ̀ bí tí step aside ti wá. Ẹni èmi ni mo sọ wípé mo fẹ́ step aside. Ṣé ìwọ tó ti ẹ̀ mọ̀ tó originate stepping aside? Ló ń bá mi argue lórí ọ̀rọ̀ Nàìjíríà. You understand? Ó lóun step aside. Ó gbéjọba lé Ṣónẹ́kàn lọ́wọ́. Interim government. Babangida ti develop so many vocabulary o. Ọdún ẹ̀ náà ni decree 419 ti jáde o. Ìgbà yẹn ni wàhálà 419. Tó wá di bí ẹni wípé stylishly wọ́n legalize jìbìtì. Tó máa ní iṣẹ́ ọpọlọ ni wọ́n ṣe. Ìgbà yẹn ni 419 wá pọ̀. Ẹlòmíì ò mọ̀ bí sí wọ́n ti originate 419.
decree Babangida kan ni Nigeria constitution kan ni 419. You understand? Ẹ má jà lọ síbẹ̀ yẹn. Babangida ló step aside. Babangida ló step aside. Wọ́n wá fi ìjọba interim vocabulary pọ̀ dáadáa nígbà yẹn. Abakẹ́sà sọ́rẹ́ o. Wọ́n bá fi ìjọba fìdí ẹ́ Ṣónẹ́kàn NS Ṣónẹ́kàn wọ́n bá fìdí gẹ́gẹ́wú sórí àga. Ìjọba fìdí ẹ́ wọ́n ló máa wà níbẹ̀ tí wọ́n fi máa ànáàtì Abíọ́lá, òun ló máa gbé ìjọba Fábíọ́lá, òun ló máa ṣe kinní kan Fábíọ́lá, òun ló máa ṣe. Mi rò pé fìdí ẹ́ lo oṣù kan àbọ̀sẹ̀ méjì. Ẹ rán mi létí. Ẹ jọ̀ọ́ ẹ rán mi létí ọ̀sẹ̀ méjì ní àbóṣù kan. Torí ẹ kàn ń gbọ́ 419 ní 419 ní is a constitution regarding crime. Bẹ́ẹ̀ ni constitution yẹn dàbí ìgbà tó bá support àwọn oníjìbìtì. After 3 months ẹnìkan èwo ni kí n wá gbọ́, ẹnìkan ní 3 months, ẹnìkan ní 8 months. Èwo ni ẹ sọ̀rọ̀ jàre. Ta ló rántí oye oṣù tí ìjọba fìdí ẹ lò? Ẹnìkan Alabama ní 3 months. Sherifat Malik 3 months. Okay, ẹja 3 months. Lójú mi bí ọ̀sẹ̀ méjì nítorí máa yẹn ò pẹ́ lórí ẹ̀. Bí ìjọba Abacha a lè pè yẹn ní kú. Bí ìgbà tán bá kàn sọ pé wò dìde ńbẹ̀ yẹn ó yá bọ́tà. Bẹ́ẹ̀ ni kú yẹn ṣe rí. A kàn dédé gbọ́ Hello Nigeria. This is my General Abacha. You am now the president. The end of date. The Abacha. Ibrahim Babangida's boy. If you want to know about Abacha, lọ wá ìwé Baba Ọbásanjọ́. Baba Ọbásanjọ́ tó kọ ní Nigeria at 50. Tí wọ́n jẹ́ kó tà. Wàá mọ̀ bí Abacha ṣe jẹ́ ọmọ Babangida. Iṣẹ́ ọwọ́ Babangida òun ni Abacha. Abacha has always been a sadist. Everybody knows him in barracks. Kò mọ̀jú ọtí, sìgá àti obìnrin. He is only happy nígbà tí wọ́n bá rí ẹ̀jẹ̀. Àbí tí èèyàn kan bá ṣèṣe àbí téèyàn kan bá kú miserably. Everybody ní Dàda Baraki máa ń sá fún ni. Babangida nìkan ló súnmọ́. Ọbásanjọ́ jẹ́ ká mọ̀ wípé òun ló ń ṣe believe Babangida nígbà tó pèrè ẹ̀ ní evil genius. Tó ṣe rò wípé Abacha sì máa save òun tó dẹ̀ máa lóyà sí òun. Àwọn ọmọ bó ṣe rí ọjọ́ iwájú. You understand? Abacha gorí ìjọba. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ fún Abacha. Ní ìsìn, Babangida ti step aside. Kò lóhun hand over. Ẹ ti lé NS Ṣónẹ́kàn. Abacha, báwa declare Abiola as the winner of June 12, 1993 election. Kàn bá wa ṣe kó gbé ìjọba lẹ̀ fún democratic elected government. Do you understand? Ere la pé. Biri. Àwọn àgbà Yorùbá tá fọkàn tán gbà yẹn. Àwọn bàbá Olúfẹ́lọ. Àwọn bàbá Olúfàlàyé. Àwọn kí lorúkọ bàbá tó ṣẹ̀ṣẹ̀ kú yìí? Àwọn bàbá Adams. Kí náà pé bàbá tó ti kú ti pẹ́ yìí? Ṣé Abrahams? Bàbá Abrahams. Ẹ máa rán mi létí. Abrahams Adésànyà, Jákàndé, Ajásin, Adébánjọ, àdàfún yín. Gbogbo wọn. La rò wípé ni wọ́n bá wa sáré wípé kí ìjọba alágbádá, à ń pè ní ìjọba alágbádá ńgbà yẹn, kó wá sí ayé kí wọ́n declare Abiola as the winner. Mẹ́ni tó lọ advice Abiola náà.
àwọn kan ti sọ fún pé kó kúrò nílùú kó travel ó dàbẹ́ ni kó travel ó tún padà wá àmọ́ ẹni tó lọ ṣì lọ́nà torí that was a big mistake on the part of Abiola too bó ṣe lọ declare ara ẹ̀ bẹ́ẹ̀ ni Ayọ̀ Adébánjọ bó ṣe lọ declare ara ẹ̀ as the winner of 1993 June 12 election, which is very, very unconstitutional. Torí mi ò ní parọ́ fún yín o. It was very, very, very unconstitutional. Ló bá di Gallo, ló bá gbé. Gbígbé tán gbé. Ó dinú jẹ́ẹ̀lì. Wọ́n bẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì rẹ̀, wọ́n ṣe gbogbo rẹ̀, wọ́n ní kán bẹ́ẹ̀lì ẹ̀, wọ́n ní ṣùgbọ́n kó má jẹ́ kí ó fi ìlú lẹ̀. The funniest thing ni IG, ta ló lè rán mi létí IG ìgbà yẹn? Miraculously, he went missing. Ẹni tó yẹ kó túlẹ̀, kó sign kíní ẹ̀, òun náà went missing. The Inspector General of Police there, then, ó go missing. Abiola fún rẹ̀ wá sọ wípé òun gan ò ní lọ, bóyá ó suspect pé tóun bá lọ wọ́n máa pa òun tóun bá jáde síta. Until tán bá declare òun as the winner of June 12, 2023 election, bá a ṣe wọ̀ nìyẹn. 1993 election. Mi kò ṣe Kumasi, kò ṣe Kumasi. Kí lorúkọ máa ní IG yìí bí eré ló bá di wàhálà. Major General Oladipo Diya was second in command as a Yoruba man to Abacha then. Àwọn Afẹ́nifẹ́re, àwọn àgbààgbà Yorùbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún Oladipo Diya wípé Ọlọ́run ò ní dáríjì ẹ́ nítorí Yorùbá ni Ọlọ́run ṣe fi ẹ́ sí ipò yẹn tó jẹ́ second in command to Abacha. You understand? Tó jẹ́ second in command to Abacha. Lo ọ́fíìsì ẹ láti influence Okiro, thank you. Lo ọ́fíìsì ẹ láti influence Abacha láti release Abiola kó dẹ̀ gbé ìjọba fún. Ṣèbẹ́yìn lẹ rán Díyà níṣẹ́. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá. Ṣèbẹ́yìn lẹ sọ fún Díyà pé torí àwa Yorùbá lọ́lọ́run ṣe second ní Abacha ṣe favor ẹ̀ tó fi di second in command. Ṣèbí nígbà tí Abacha bẹ̀rẹ̀ sí ní rí wípé loyalty Díyà ti wà shaking, ó ti wà in the interest of the Yorùbás. Ni wọ́n lo Bama yìí láti fi set Díyà up. There was a coup plot, but it was a setup láti bring Díyà down. Bama yìí was the masterminder. He called for the coup plot and assured Díyà of his support. Not knowing wípé Bama yìí ó gbé recorder sí àyà, ó record wọn, ó dẹ̀ ń sọ fún Abacha ọjọ́ tó máa gbé Díyà. Abdulkarim, Major General Abdulkarim Adisa náà wà ńbẹ̀. Tajudeen Ọlárẹ̀wájú, gbogbo àwọn tó lẹ́nu nínú military tó jẹ́ ọmọ Yorùbá. You understand? Tó jẹ́ military, tó jẹ́ lẹ́nu nínú ọmọ Yorùbá. Abacha round wọn up. They are coup plotters. Major General Díyà was brave enough to have asked. Nigeria will never forget that statement. Only where is Bama yìí? He is the planner, the coup plotter. He is the masterminder behind this coup plot. Only this is the first time whereby
a case of setup will turn to a case of coup plot. You understand what I'm saying? Only this is the first time in the history of Nigeria whereby a case of setup will turn a case of coup plot. Only where is Bamayi, is the chief plotter, is the masterminder. Nigeria will never forget that statement. And that was the last time tí wọ́n gbà wọ́n láyè láti sọ̀rọ̀ ní court. Eventually, wọ́n pe àwọn lọ́balọ́ba, wọ́n pe ọba Èkìtì, wọ́n pe bàbá yìí Oyèkán, the late Oyèkán of Lagos. Wọ́n pè wọ́n láti fi edited version níbi tí àwọn people yìí ti jẹ́wọ́ wípé lóòótọ́ làwọn ṣe coup plot, because Abacha was buying public opinion then. You understand? Abacha was buying public opinion then. Wọ́n tan àwọn bàbá yẹn, wọ́n fi edited videos, edited camera. Ọba Síjú Adé of Ifẹ̀ gbogbo wọn, àwọn náà bọ́ síta. They denounced Diya. Assuming ká ní pé Diya, ká ní pé coup plot yẹn ó ṣe successfully ni. Gbogbo yín lẹ bá máa kí kárí ọmọ ọ̀dọ̀ rere. Gbogbo àwọn àgbààgbà Yorùbá tí wọ́n bẹ̀ fún àtìlẹ́yìn ẹ̀ láti support wọn láti release Abiola lọ́gbà ẹ̀wọ̀n ni wọ́n bá máa take glory yẹn náà, bá máa share ẹnu glory yẹn wípé àwọn làwọn rán níṣẹ́. But nígbà tí páńpẹ́ ọba mu, all the àgbàs of Yorùbás, they denounce him. Wọ́n sọ wípé ẹni ibi ni, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n padà lẹ́yìn Diya, wọ́n dá ẹjọ́ ikú fún Diya àti àwọn tó kù. Wọ́n ní kí wọ́n lọ pa wọ́n. Ẹ má gbàgbé o, Professor Wole Soyinka was one of the activists then that ran into exile, that became a fugitive. Tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́yìn odi, tó bẹ̀rẹ̀ sí ní call attention àwọn gbogbo àgbáyé sí ọ̀rọ̀ Nàìjíríà pé kó má wò wá. Tinubu tẹ́ ń wò yìí náà sá lọ. He was young there. He was young then. He was one of Abiola's loyalists. He was one of Abiola's boys. He ran away. Dele Alake náà sá lọ. You understand what I'm talking about? Àwọn tó fi ìlú lẹ̀ tí wọ́n sá lọ, wọ́n pọ̀, wọ́n ṣe kékeré. Tí o bá rí wípé ohun tí mò ń sọ ò correct, ìwé tí wọ́n kọ sílẹ̀ fún yín ó ṣojú wa kòró ni. Ìwé tí wọ́n kọ sílẹ̀ fún yín tí wọ́n ti twist tán pè ní history, ẹ lọ gbé jáde. Tí àwọn tí ìtàn ṣojú wọn kòró kí wọ́n correct baba ńlá yín. Ìwé míì náà ni Babangida fẹ́ kọ yìí, tó fi máa twist brain yín, tó fi máa parọ́ fún yín, tó fi máa sọ ìròyìn ẹlẹ́jẹ̀ fún yín. Láwọn àgbà ìkà, àgbà burúkú ta ní, ẹ ti ń change history, ẹ ti ń change history, ẹ ti ń change history, ẹ ti ń parọ́ fún àwọn generation tó ń bọ̀ nítorí àìdá yín. Ọ̀pọ̀lọpọ̀ ló fi ayé sílẹ̀, náà fi ilé sílẹ̀, tán sá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló fi ayé sílẹ̀, tán gbọ́ ọ̀run lọ. Fẹlá kú, wọ́n ló kúkú 8. Mi mọ̀ bí 8 ṣe ń pààyàn all of a sudden. Àsìkò yẹn náà máa assassinate ìyàwó Abiola. Kudirat Abiola tó ń sáré kiri nítorí wípé kí wọ́n má kọ́kọ́ má kú sátìmọ́lé. He was assassinated along Ikeja ní broad daylight ni wọ́n pa. Kudirat kú gbé. Ṣé wọ́n assassinate Bọ́lá Ìgè ni? Wọ́n pa Bọ́lá Ìgè. Ta ló pa Délé Gíwá nígbà ayé Babangida? Kò sẹ́ni. It remains a mystery for life. Èèyàn kan ló send the letter sí Délé Gíwá, a journalist. Tó refuse láti wà compromised. Ó gba letter. Ó já letter bomb. Mẹ́ni tó pa dọ̀la. It remains a mystery.
ta ló pàdé légi wa. Wọ́n dájọ́ ikú fún Díyà. Ẹ wá jẹ́ rán yín létí. Kí ló dé tí bàbá Ọbásanjọ́ fi ṣẹ̀wọ̀n? Kí ló dé tán fi arrest Yar'Adua? Wọ́n arrest wọn fún coup plot. Wọ́n ní coup plan. Òyìnbó máa pọ̀ láyé ìgbà kìíní. Wọ́n ní wọ́n plan coup for coup planning. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá Ọbásanjọ́? Ọbásanjọ́ spoke the truth to power. Ọbásanjọ́ sọ fún Abacha kó jẹ́ kí àwọn ẹgbẹ́ alágbádá wọlé. Ọbásanjọ́ sòótọ́ ọ̀rọ̀ fún Abacha. Ó accuse Babangida. Do you understand? Ó accuse Babangida for being an evil genius. Wọ́n pè ní Maradona. Wọ́n ló sọ wípé òun step aside ni, kò sọ wípé òun hand over. Wọ́n jẹ́ kó máa yé wa pé Babangida was still ruling during the era of Abacha. Babangida was calling the shots. Kó tó di wípé Abacha wá di ṣó ẹ mọ̀ wípé téèyàn bá ti ń fún ajá ní oúnjẹ tó ń fún lẹ́ran èèyàn nígbà tó bá já ẹran èèyàn tó ń fún kò ní ká lẹ́nu mọ́. You understand? Mo ń bọ̀, ẹ jẹ́ mú mi. Kó tó di wípé Abacha wá become powerful than Babangida fún rẹ̀. Babangida fún rẹ̀ kò lè control Abacha mọ́. Abacha gan wá di nǹkan mi ó dé ọ̀nà. No, 1997 ni wọ́n arrest àwọn Díyà. Ó dẹ̀ ń pé 1995 ni wọ́n sentence Ọbásanjọ́ àtàwọn tó kù sí 30 years imprisonment. Set ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ́n nǹkan tá a kàn rí ni wípé gbogbo àwọn àgbààgbà Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá tó lẹ́nu ní military, tí wọ́n lẹ́nu nínú military, ni wọ́n demote, ni wọ́n bring down, ni wọ́n bayé wọn jẹ́. Èyí tí wọ́n sentence to death, wọ́n demote ẹ̀, wọ́n sack ẹ̀. Èyí tí wọ́n sack, wọ́n sentence ẹ̀ to prison. Àsìkò yẹn, if you are wondering wípé tó jẹ́ kí ló dé tó jẹ́ pé àwọn Haúsá ló wà níwájú, kí ló dé pé àwọn Haúsá ló pọ̀ jù nínú military, ohun tó ṣe wá nìyẹn, iṣẹ́ ọwọ́ Babangida àti Abacha ni o. Second in command of Abacha ni Díyà o. Wọ́n bring her down, wọ́n sentence her to death o. Wọ́n set her up o. Àti ìgbà yẹn ló ti di wípé Haúsá ló máa ń wà ní ipò tó ṣáájú. Àti ìgbà yẹn ní Nàìjíríà ni wọ́n ti nígbàgbọ́ nínú election mọ́. That is why you see people not going out to vote. They rather watch TV in their house. They rather watch football because Babangida killed the spirit of democracy in Nigeria. Made us lose the faith in pure democracy in Nigeria. He made us realize that our votes do not count in Nigeria. We were discouraged. You understand? We were discouraged. We were robbed. Wọ́n ti ní kán lọ pa àwọn Díyà. Àmọ́ bọ́lọ̀ ń ṣe. Nígbà tí wàhálà wá pọ̀ débi wípé Nàìjíríà ò dákẹ́. Nàìjíríà ò gbà wípé ẹ fún wa ní ìjọba àwarawa. Ẹ fún wa ní ìjọba àwarawa. Ẹ fún wa ní ìjọba àwarawa. Kí ló ṣẹlẹ̀? Abacha decide láti change uniform. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dé the first civilian government.
ibẹ̀ láti kọ́kọ́ rí àwọn tó bẹ̀rẹ̀ sí ní betray Abiola. Shina Peter ó ti tọrọ àforíjì bọ̀ a gbọ́dọ̀ rán ẹ létí. Abiola made you. You said it yourself that Abiola made you. You were one of the people that led youth earnestly ask for Abacha. Yeah. Tẹ́ lọ ṣe rally l'Abuja. Tẹ́ lọ bẹ̀ Abacha kó wá gbé àpótí ìbò ìjọba ológun. Sani Okosun. Mo dẹ̀ inú mi dẹ̀ dùn pé gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá ló ṣépè fún yín. Gbogbo ọmọ Yorùbá ló sọ wípé Àdàbí á da epo àti iyọ̀ Abiola á da. Colonel Tunde Fajile, our uncle, was settled along with wọ́n pọ̀ ṣe báwọn tó lórúkọ la kàn rántí. Àìmọye wọn tó kú. Àwọn tí plane dà sí Èjìgbò ńkọ́ ní Ìsọlọ side gbogbo Yorùbá àti Ìgbò pẹ̀lú àwọn kíní ẹ rí pé kò sí Fúlàní kan tí wọ́n thank you. Thank you. Chetiri. Àìmọye àwọn tó sọ family wọn nù. Gbogbo àwọn tí Abiola make. Gbogbo àwọn bàbá Afẹ́nifẹ́re. Allegedly. Ohun tá a gbọ́ ni wípé bẹ́ẹ̀ bá ṣe ń wọnú Aso Rock. Ṣebí Babangida ló kọ́ Aso Rock. Babangida ló kọ́ Aso Rock. In case you don't know that today. Babangida ló kọ́ Aso Rock. Wọ́n dẹ̀ jẹ́ ká yé wa wípé dọ̀la òun náà ló sì ní blueprint Aso Rock. Do you understand? Ibo ni mo sọ̀rọ̀ dé jàre. A gbọ́ wípé báwọn àgbààgbà wa bí wọ́n ṣe ń wo Aso Rock. Bẹ́ẹ̀ ni wọ́n gbé Ghana Must Go jáde. Bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ̀ ń gbé Ghana Must Go jáde. Àwa ọmọ Yorùbá dẹ̀ ń kú. Ọmọ Nàìjíríà ń béèrè fún democracy. Bẹ́ẹ̀ náà ń gbé àwọn kan. Àwọn tí wọ́n bá ti sọ̀rọ̀. Tọ́n bá ti sọ wípé wọn ò ṣe dá nínú kí wọ́n kú mysteriously. Nínú ká dédé gbọ́ pé wọ́n sùn wọn ò jí mọ́. Nínú ká dédé gbọ́ wípé ayádasasin pa wọ́n. Àìmọye àwọn tó kú. Àìmọye oníwèé ìròyìn tó bá ti rí òótọ́ tó fẹ́ sọ tó sọnù. Àìmọye àwọn tí wọ́n fi ìlú lẹ̀ tí wọ́n sá lọ. Babangida ló kọ́kọ́ kúrò ní Dọ̀nà Bàrà tó sá lọ Aso Rock. Àwọn tó wọlẹ̀ nínú Ìsọlọ ńkọ́ wọ́n ṣèsìn fún wọn bẹ́ẹ̀ ni wọ́n lè yọ play yẹn dọ̀la. Ṣùgbọ́n Ọlọ́run tó nífẹ̀ẹ́ Nàìjíríà bóyá ká ní wípé Abacha ò bá kú ó ṣeéṣe ká sì wà lábẹ́ Abacha di ọ̀la bí mo ṣe ń sọ yìí kó máa pe ara rẹ̀ ní ìjọba ológun ìjọba alágbádá kan ti amend constitution sí nǹkan tó suit wọn. Ṣe lásùn lọ́jọ́ kan wọ́n ti sọ wípé kí wọ́n lọ pa àwọn díyà Ọbásanjọ́ àti Yar'Adua ti wà lẹ́wọ̀n ṣe rántí. Yar'Adua ni o Ṣéhù ẹ̀gbọ́n eléyìí tó kú next yìí ni o. Yar'Adua àkọ́kọ́ ni o torí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ wípé Yar'Adua kan wà kí Yar'Adua eléyìí tó kú di president tó kú kí Goodluck Jonathan tó di president yìí mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ gangan la mọ̀. Musa Yar'Adua ṣé òun ni Musa òun ni Ṣéhù Musa Yar'Adua àbúrò ni Umaru àbí torí mo máa ń gbórúkọ wọn fúnra wọn. Inú ẹ̀wọ̀n tóun àti Ọbásanjọ́ ń ṣe lọ́wọ́ ló kú sí. Ọbásanjọ́ kọ nínú ìwé ẹ̀ Baba at 50 ó ní àwọn ti gbọ́ wípé
wọ́n sọ wípé wọ́n máa mú dókítà kan wá láti wá ṣe medical check-up fáwọn, ṣùgbọ́n òun ti gbọ́ wípé kóun má gba abẹ́rẹ́ àbí kóun má gba oògùn lọ́wọ́ dókítà yẹn, wọ́n fẹ́ pa àwọn ni. Ó lóun sọ fún Yar'Adua ọ̀rẹ́ òun nígbà yẹn, ó lóun sọ fún Yar'Adua, Shehu Musa Yar'Adua ń gbà yẹn pé ó ní ṣùgbọ́n being a Muslim and an Hausa man that believes in destiny, that believes in death, that when it is time, it is time. Ó ní kò gbọ́. Ó ní ọjọ́ bí doctor yẹn ṣe attend sí tán tán fún lábẹ́rẹ́, an hour later ni wọ́n rush rẹ̀ lọ sí hospital tó kú. Go and read Baba's book, Nigeria at 50, Baba's version. Go and read it. Yar'Adua ò ṣe ẹnikẹ́ni, kò plan kú. Ibẹ̀ ni Ọbásanjọ́ gan ti resign sí fẹ̀yìntì ẹ̀ wípé ibẹ̀ ló máa kú sí. Ọbásanjọ́ ti believe pé ẹ̀wọ̀n yẹn ló máa kú sí. Ṣùgbọ́n ṣe la dédé jí láàárọ̀ ọjọ́ kan, tá dédé gbọ́ wípé Abacha kú. Lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti ṣòfò tán. Lẹ́yìn ìgbà tí àwọn, ẹ má gbàgbé o, ó pasaro wíwá o. Ṣe la dédé gbọ́ ní June 8 wípé 1998 wọ́n pa Bọ́lá Ìgè tó máa ń fún Ọbásanjọ́ ní Ifò. Ṣe la dédé gbọ́ wípé Abacha kú. Eré ni, àwàdà ni. Abacha kú kẹ̀. Ṣé wípé ó lè kú? Ṣé wípé ìjọba tyranny ti tán? Ṣé wípé ìjọba anarchy ti tán? Ìgbà yẹn làwọn Shina Peter Okosun tán ṣe bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì lọ́wọ́ ọmọ Nàìjíríà. Inú gbogbo wa bẹ̀rẹ̀ sí ní dùn wípé wọ́n á release Abiola. Inú gbogbo wa bẹ̀rẹ̀ sí ní dùn wípé Abiola padà bọ̀, wípé Abiola ń bọ̀ wá ṣe president. Inú gbogbo wa dùn. Mi gbọ́ rí kí èèyàn kú, kí àwọn èèyàn dẹ̀ bọ́ síta, kí wọ́n dẹ̀ máa jó, kí wọ́n máa yọ̀. Kí gbogbo èèyàn dẹ̀ máa yọ̀ wípé èèyàn kú pórí olórí. Nigerians were jubilating wípé Abacha kú. Fún àǹfààní ẹ̀yin